Umaru sì ní náwọ́bà pẹ̀lú Ausu ibn Khawli. Ausu òun ni ọ̀rẹ́ Umaru tí a jọ máa ṣe mùnáwábà láti lọ rí kéwú lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Tí Umaru bá lọ lónìí gbogbo tó bá ṣẹlẹ̀ yóò sọ fẹ́ nìyẹn tó bá dọ̀la ẹniyẹn náà ní ọlọ ó lẹ́ni ìbádéńjọ kan ló bá kẹlẹ̀kùn léhùn kíkàn ní agbára. Bẹ́ẹ̀ sì ni àwọn ń retí Gọ̀sán ọba Yaman pé ń kógun bọ̀ ọba ìsì burú òun bá ní àbí Gọ̀sán ni a ti dé ni kí ló tó fi ń kẹlẹ̀kùn gbogbo báyìí ó ní àsámáhù sọ́dọ̀ ẹ̀mí mẹ́lẹ́ Umaru ni mo wà nílé àní kí ló dé ó ní sẹ́ àwọn Gọ̀sán ti dé ni ó ní in tó ti ẹ̀ ṣẹlẹ̀ ó le ju ti Gọ̀sán lọ ọmọ tó ṣẹlẹ̀ ní ó ní kí ló ṣẹlẹ̀ talaqa Rasulullahi sallallahu alaihi wasallam nisaahu Ànábì ti kọ gbogbo ọ̀rọ̀ ń le gan in ló fi jẹ́ wípé àáfàá náà ni wọ́n lè rí fọlọ́ngbá gbogbo tó bá ṣẹlẹ̀ nínú ilé àáfàá bó bá ṣe rí ọmọ káàfó gbìyànjú kọ́ gbà wípé obìnrin tó bá ti fẹ́hùn wọ́n yọ̀ wàlìjẹ́ náà ni sábà tó ń gbé lọ àwọn bàbá wa ń bá wa sọ wípé ọba èkọ́yàwó kí ló wà pé tàfà náà ọba kèékọ́yàwó kí ló wà pé kí ni o kí ló wà pé tàfà wàláhì tí àfà àbá kọ́ mi tó wá jẹ́ pé ní tí wọ́n torí ẹ̀kọ́ bí ayé bá rí wọn tí ọba bú wọn wọn ò nífẹ̀ẹ́ àfà àdánwò tán ni bóyá kí n tún sọ àbábàrámẹ́ àfà àkọ́bíṣẹ́ ṣùgbọ́n tóbi ẹsẹ̀ tó fi kọ̀ gbogbo ayé lọ́dọ̀ àfà lẹ́bi pé kọ́bọ̀rọ̀ kún lẹ́yìn gan mọ́ wàlẹ́ àdánwò náà tún ni fún yàn sábà pé kápẹ́ èèyàn lè change ṣùgbọ́n kò lè change ilé ìwọlédé kò sì sí bí ó ṣe rí yóò sì kù sẹ́mi torí ẹ̀ ká mọ́ bàbá rí ní Umaru ó ti ṣe tiẹ̀ báwọn ní ọba ní àná sàsàràm ó ti kọ ìyàwó rẹ̀ tí ó bá tiẹ̀ kọ ẹnìkan gbọ́ ọkọ̀ gbọ́ ìyàwó rẹ̀ ọ̀rọ̀ yìí kí ni tọ́sẹ̀ lẹ́nu bú wà nkẹ́kẹ́ ni inú fìfà tó fi jẹ́ pé any information tí yàn bá ti gbọ́ tọ́lọ̀ fi ní àfarabalẹ̀ kò sí information láyé ó dùn ní o ó kòrò ní o wà lé òtọ́ wà mẹ́ àmàrí àfàwà Amubieya nídàjí ó sì rí mí tòótọ́ tí mò ń lọ mọ́sálásí ó ní wàláhì wọ́n gbẹ́bọ̀rù ni wàláhì mo rí ẹ́ ń dàjí nígbà àwọn èèyàn wá pọ̀ ń bẹ̀ kọ̀ wá sọ̀rọ̀ ẹbọ mọ́ ó ní wàláhì mo rí ẹ́ ń dàjí mo fi Ọlọ́run tó ní mi tó ní gbogbo nǹkan wàláhì mi búra mo rí ẹ́ ń dàjí wọn ò sì lè sẹ́ ẹ pé wàláhì mi ò rí ń dàjí. orí mi ń dàjí ṣùgbọ́n kí ni mò ń ṣe ń dàjí usase mọ́ ẹ̀mí jà sọ yẹ o wàláhì ògiri nígbà sí rí o ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ ọkọ̀ kàdùkọ́ ọmọ inú ẹ̀ ní o torí pé ẹ̀ẹ́dẹ́ kọ̀ tọ́ àmì o ìtí mo rí ni mo sọ o ẹ̀yẹ sọ pé wàláhì mi ò rí ẹni fara ẹ̀ balẹ̀ ń gbọ̀bá kò ní yáwó yẹn mà Umaru wa ń wò pé tí mo sọ fún afsọ tí èyí tí ì pẹ́ onífàjàmátù aláyà fìyàbì mo bá ma sọ ọrùn ó di gbogbogbò ọkànlẹ̀kùn náà sàsálàm ó ní mo ti mọ̀ tí ń ṣe ń lọ kásùn bá lẹ́yìn sàsálàm ní masalasi ọkásùn bá tán Umaru bá wọ orí àwọn ìkẹtẹ́ ń sọkún ọdún sàsálàm anábì ní mashuruba bidomirọ wọ́n máa ń ṣe bẹ̀ òun náà làwọn èèyàn padà ń kọpí ní ìsìn tí wọ́n bá ṣe lé tán wọ́n ra kọ́bì kan tíyàn ti lè jókòó mu nǹkan bóyá omi tútù bóyá kírókọ rẹ̀ jẹ́mọ́ ẹ̀ dákun ẹ̀sìn wa kò gbé ká máa wówó kì í lójú ni ẹ̀sìn bóòrówó òrí ọ̀run ni ìmọ̀ bí ń ṣe gbé kalẹ̀ mí pé Yorùbá bàrẹ̀ níbẹ̀ nínú mi ni o ẹ kò gbé léjú kọ́mọ́ bá dàfítì náà mí lẹ̀ nígbàtá nàbí ń sọ wípé muru awladakum bisolati li sab'in wadribum alayha li ashrin nínú riwaya mi tọ́jẹ́ ti amúrú sọ́yà àmàbí àjẹ́dì àbí ṣe ziyada wà farriqu baynahuma fil madaji táwọn ọmọ ìbá ti ń pọ́mọdún mẹ́wàá wọn gbọ́dọ̀ sùn pọ̀ mọ́ àwọn èèyàn wá sì gbọ́ wọ́n ṣe bọ́ ọmọ ọkùnrin àtóbìnrin ni tẹ́ mọ́ ọmọ ọkùnrin kankan pọ̀kùnrin kan lọ́nà bá ń dá fún yàn tí wọ́n bá ti klọ́ọ̀kì ọdún mẹ́wàá wọn ò ní sùpọ̀ mọ́ bó ṣe ọmọbìnrin lọ́nà bá ń dá fún yàn bí wọ́n bá ti klọ́ọ̀kì ọdún mẹ́wàá wọn ò ní sùpọ̀ mọ́ bó ṣe mú tóbi tọkùnrin àṣádùn nìyẹn ó mú kejì náà jàmáà lẹ́nu tó jẹ́ wípé yàrá kan náà ni ẹlẹ́ọ̀ kàṣọlọ́ lọ bàtúrùmù náà ni kọ́dà níbi tí wọ́n ti máa ń wẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ṣe mistake máa wẹ̀ nídàjí wọ́n lóṣò wẹ̀ tán ni nítorí wípé bàtúrùmù wọn kò ga jù dodo lọ nígbà lu yà ń rí naam anusa salam ojo ko mashuru bayi Umaru bade ọba salama salam anusa salam kodam sorry ọ̀ràn gulam anusa salam sí anabi bá ń sọ fún anabi pé inna Umar yasta'dhin Umaru anabi ọ̀dán tọ́ìmì Umaru bá gbọ́ọ̀dọ̀ ibi tí mo wá fẹ́ fàyọ gangan lélẹ̀ tí ó ti kàn àfà wa náà
Umar ọba gba ọ̀dọ̀ Hafsa ọ̀dọ̀ mubasharo ìrẹ̀ Hafsa ní àyè dúnà sí ànábì kọ gbóyìn àbí ọkọ̀ yìí ó náà tí ilé sọ ṣùgbọ́n sáà ń bínú ìṣẹ́ gangan dúó sí lẹ́yìn ìgbà mọ́ bọ́ sọ̀rọ̀ yìí ilẹ̀ tún lọ ṣe nkankan tata àwọn ní ìnà Rasulullah sallam kò burú bí wọ́n sọ fún ọ ànábì tí òun ṣe tó ń ṣe ìsí Umaru sásọ̀rọ̀ tó lé sí ìyàwó àtẹnu tí wà ó gbà sábà pọ̀ máa tí wọ́n ni wọ́n bí Umaru ṣe dìde ń bẹ̀ ọba tún gbọ́dọ̀ Ummu Salama lọ torí kọ̀rọ̀ ọ̀nbẹ̀ láàrin wọn ibi mo ti wá rí èèmọ̀ ọlọ́run rè Ummu Salama ti gbọ́ ogun tí Umaru wí tán ní ọkà ọ̀dà só ti fúlẹ̀ olóhùn ti fúlẹ̀ anta tadkhulu fi kulli shay fara ìbalẹ̀ náà gbogbo nǹkan ló fẹ́ máa dá sí àbí gbogbo nǹkan ló fẹ́ máa dá sí jẹ́ sọ fún wa náà tagọ́rù zawjatu ahadikum alayhi alana gọ́rù ẹ̀sọ̀ àsálám káfíńtà nù yín tó níyàwó méjì wọ́n máa ń jà nù lé ta ní à ń jà sí bíríkìlà nù yín tó níyàwó mẹ́ta wọ́n máa ń jà nù lé ta ní à ń jà sí bíríkìlà apẹja nù yín tó níyàwó mẹ́rin wọ́n máa ń jà sí àwọ̀ wá wà lọ́ọ̀dì ànábì ṣé ẹ̀ mọ̀ pé gbogbo ẹ̀yin wúmà yín tó yẹ kẹ́ ẹ máa bá ní bẹ́lọ̀ nìkan máa regulate ọpọlọ wa ká má sì jàǹjà torí ibi àwà ọ̀rọ̀ yóò tó ẹbí àwọn bàbá ẹ̀yẹ àgbàlagbà rẹ̀ ẹ lọ parí ìjà láì lọ́kọ̀ láyà ń gbá mi yóò sì máa wà lẹ́mìí pé kí á ní ń jà sí náà fúnra mi mo jókòó mo wá ń fi ọpọlọ mi mo ń fún ní wàhálà àṣẹ pé èyí tí wọ́n máa pè ní oró ogun ṣé ilé tí ń bẹ́ńlẹ̀ lóbìnrin fẹ́ ní bínú sí ni pé yóò wà bá ń pínlẹ̀ lọ́kọ̀ mi ti kọ́ àbí yóò bá ń pín ọkọ̀ tọkọ̀ mi ti ní àṣẹ ọkọ̀ gángan lógún yẹn oró ogun wípé àtàárọ̀ àtọ̀sẹ̀ abá àmọ́ wọ́n wá fún ṣùgbọ́n ká mọ̀ fọ́ kara wa àwa làjọ ń ṣe fáàrí ṣùgbọ́n wà rí obì kan yàrá rí ó súnmọ́ yàrá mi yìí sì mọ̀ pọ́kọ́ mi wà ń bẹ́ mọ̀júmọ́ yóò tún wá gbé bọ́kẹ́ẹ̀tì yóò lọ sọ méjì ọlọ́ọ̀bá máa wo obìnrin dúró wallahi àdẹ́wò ni kò sì ní méjì àdẹ́wò àwọn náà pín tí a nínú hadith Iyad ibn Ahmad al-Mujashi'i tí wọ́n Muslim gbáwà infarada al-Imam Muslim àti al-hadith àti Imam Bukhari ó sì ọlọ́run sọ fún jọ́nà wípé anábì lọ́mú lọ innama ba'athtuk li abtaliyaka wa abtaliyadika anábì mú lọ tí a bá ní kí mú ẹran mo fẹ́ kó olùsẹ̀mí láti bẹ̀rẹ̀ dẹjọ́ tí mú ẹ̀mí rẹ nínú àdánwò mo fẹ́ fàdánwò kan ni wa abtaliyabika ẹ̀ ń bá náà máa ṣe bí rẹ náà òun náà máa mú mi àdánwò lọ tí ẹ jáde láyé ni bá a ṣe jọ ń pín síra wa nù àtàbù àti kíni o àti ọmọ in ló fi jẹ́ pé bí bọ́jọ́ orí mi ṣe kéré gbogbo tí mo bá rìn nú ọ̀rẹ́ nǹkankan mi fi máa pọ̀ rẹ̀ mi ní làákàyè ọ̀rẹ́ tí mo bá ní nǹkankan mo fi máa pọ̀ ní làákàyè tí bá ti ń sọ̀rọ̀ ìyàwó rẹ̀ fún mi láì da lemọ́lemọ́ èmi máa ń sọ ni pé àsopọ̀nù mọ̀ ń bá rìn nígbà tí wọ́n nà ń pankẹ́rẹ́ mọ́júmọ́ tó wá ń fi ẹjọ́ sèmi tí wọ́n gún lọ́bẹ ẹbí wọn àwọn ẹ̀dá wo rè kí náà fi sèmi kí náà fi sẹ́ mọ́júmọ́ tí wọ́n rọjọ́ fún ta ni tí wọ́n tún sáládà wọ́n tún bùlá àké ọkùnrin kọ́ ni ọ́ ẹbí o àwọn ará Mẹ́kà sọ̀rọ̀ kan wọ́n ní wàkúnná la naqtaribu minhunna illa idha kana li ahadina hajatun ilayhinna báwa ṣe ń bá wo bí wá lò ìgbà bá kẹ́ nídìí àfẹ́ sun ọmọ nìkan làwọn máa bá wọn sọ̀rọ̀ àádọ́gbọ́n palẹ́rìn yọ́ra fíjú mi kì wà lé kìnnì kankan gbá wo tinútùmánú lẹ́yìn rẹ̀ fara Umaru wa ni ìrẹ̀ Umu Salama Umaru sá wọ̀ lẹ́nu báyìí ó ní mú yùn lọ ẹlẹ́ẹ̀kejì ṣé gbogbo nǹkan lọ́wọ́ máa dá sí àtà ilé ìsàlám lọ́rẹ̀ mú lọ́wọ́ annabi ọkọ̀ tiwa annabi àfà àti tìyín ó ní ẹnu àlà báwa ṣe lè ṣe ọkọ̀lọ̀ wọ́n mọ̀ sí wáàsí fún wa a máa fi ọ̀sọ̀ àsàlám máa ń yẹ ìdùbí ìnìsà á ṣe ń tánà bí o ṣe wáàsí fún ìyàwó rẹ̀ ṣé kọ̀ ọ̀má ni bàbá gúlégúlé sí ọ̀má ni Umaru ni mo bá dé àlè fẹ́ òtútù sí mú mi ọ̀rọ̀ rẹ̀ ń sì ń jójú ara mi ọmọ àti mi wípé abájọ kèjẹ́ tọmọ kò jẹ́ tí wọ́n bá tọmọ kọ́mọ làálà eléyìí náà lẹ́nu àlà nítorí wípé tí nǹkan bá báyàn gbà mí a máa ṣéèkì èèyàn ọba ànábì náà ó ṣéèkì ànábì
sọ́lá torí pé èèyàn ni níjọ́ tí a pọ̀ ọmọ ìyàwó Aisha anábì padà pé Usama ó sì pé Ali ibn Abi Talib wípé ẹ gbà mí ẹ̀yin tún ń káàkiri ẹ̀ tún rí ìmọ̀ burúkú pẹ̀lú ọ̀rá ilé mi àáfàá lè fọ̀rọ̀ lọ́ máa kí oúnjọ mi lápára tínú rí òdùn nù lépẹ́ ẹlẹ́ àgbà yìí ìsùnmọ́júmọ́ ìwọ náà ni àgbà ọmọ kéwú ẹlẹ́ àgbà ń pinmílẹ̀ mi níjọ́ náà lọ àáfàá kì í fọ̀rọ̀ lọ ẹni àdánwò dé bá ní fọ̀rọ̀ lọ paratọ́ ọmọ kéwú dáhùn ọmọ kéwú rẹ àánàkùnmọ́lá ọmọ sàdúrà àwọn kankan bí àdúrà náà fi máa yanjú ẹ̀wọ̀n ìdásí àánàkùnmọ́lá hayakumọ́ sí Ali dáadáa náà sì tún wà jẹ́ ó tún wá jẹ́ kọ̀ fáwa sábà pọ́n sàhábà yìí tá a bá ti ìgbà pé gbogbo ohun tó ṣe wọ́n ẹ̀kọ́ nítorí wa ni àìpé ní mánì tí a ní àníṣíà àníbì ní kí lè fẹ́ sọ sí Usama ní àníṣàsára èmi ò máa búrú pẹ̀lú ìyàwó Ali ń wò pé ọkàn àjùra lọ an-nisā'u ghayru kathīra bí pọ̀ ńlẹ̀ máa dọ̀ ìyàkọ̀ lọ́wọ́ àlẹ́kì Ali ò ṣe sì sọ wípé bákan nìyá wárí láìdá wà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ń sọ ní pé ó ti rù ànábì gbogbo wà látọ̀ wá kọ́rùn torí Aisha sọ́ọ̀ nìkan ló bèé ní ọlọ́wọ̀ fúnlẹ̀ mọ́ olè fóbìn mi kápítọ̀ ọlọ́mọge ní ọ̀pọ̀ ọ̀fẹ́ bádé níbọ̀ ni ó tún pọ̀ ọ̀fẹ́ ó níyàwó Aisha mú lọ títí fa tó padà dára ń kọ́ ọ̀lẹ̀ láàrin àwọn méjèèjì bẹ́ẹ̀ sì ni bóò ló ṣe kí á lè ọ̀sánjọ́ náà wà láìbí ó ṣe sọ́nà pẹ̀lú insaf ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́kọ láya ni ó ti kú òní téèyàn lè sọ pé bínú mi ṣe rí èèyàn jẹ̀bi kẹ́yìn àáfàá wa ń fi ń lọ pé òun òsùn mẹ́júmọ́ sábà ń tẹ́lẹ̀ àgbàṣe fóun nǹkan kan sáwọn ni àáfàá wa wàlẹ́ ọlọ́mọ ọmọrọ̀ ọjọ́ ọ̀rọ̀ wa kéé káà tí ó gbogbo ni ẹ̀kọ́ kan báyìí náà ṣe rí ẹlẹ́ àgbà àwọn ìsọmọlúwàbí èèyàn ò sì lé nírú wọn lóbìnrin kó bímọ fún yẹn kéèyàn òjò lórí ọmọ mẹ́sìn àkọ́ bí àfáà rẹ o subhanahu wa ta'ala tẹ̀tùrí àpọ́nlé ọlọ́run àpọ́nlé ẹ̀sìn tó wá fún alẹ́ ọ̀gbà sẹ́yìn lẹ́sùn ọlọ́run tí akúfẹ́ ṣe ọlọ́run tó ṣe é ṣe ìdásẹ́yìn ọ̀tàbàríkà sí ọlọ́run.